ẹ bá mi kìlọ̀ fún Ọmọyẹlé Sowore o pé kó rántí ẹ̀ níbi tó ti gbé ya. Sunday Igboho ló sọ bẹ́ẹ̀. àwọn aráàlú ti ń bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ Wasiu Ayinde lágbo fújì. Peter Obi ti fárígá o, ó ní òun ti ṣetán láti du ipò ààrẹ lẹ́ẹ̀kejì nítorí bẹ́ẹ̀ ṣí bá dání nù a máa ń tún gùn ni. ó mà ṣe o, ọmọbìnrin kan ti fi ọwọ́ ara rẹ̀ rọ́ra rẹ̀ lọ sí ọ̀run àrèmábọ̀ o. mínísítà fọ́rọ̀ èkó rọ̀bì ti sọ̀rọ̀ lórí epo tó wọ́n gógó. iléeṣẹ́ ọlọ́pàá ti wọ gàù lórílẹ̀‐èdè Nàìjíríà o, èyí lohun tí wọ́n ṣe fún wọn o. ó mà ṣe o, omi dànù àgbẹ̀ tún fọ́ o. ọwọ́ ikọ̀ ológun ti tẹ àwọn jàǹdùkú agbésùmọ̀mí tó fi mọ́ àwọn olórí àti ọmọlẹ́yìn wọn, gbogbo wọn ti filẹ̀ ṣaṣọbora ní ìlú Borno. àjèjì kan ṣì rí ní ìlú Ìbàdàn, níṣẹ́ ló kó sọ́wọ́ àwọn ajínigbé. àfìgbà táwọn ọlọ́pàá ṣe é tẹ́, ṣáájú ni ọkùnrin kan bu ẹnu àtẹ́ lu iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà látàrí ìhùwàsí àwọn ọlọ́pàá lójú pópó. láìpẹ́ yìí ilé-ẹjọ́ gíga ní ìlú Warri nípínlẹ̀ Delta ti pa láṣẹ wípé àwọn aráàlú ní ẹ̀tọ́ láti ya fídíò àwọn òṣìṣẹ́ ọlọ́pàá lẹ́nu iṣẹ́ wọn nígbàkúùgbà, pàápàá jùlọ àsìkò tí wọ́n bá lẹ́nu iṣẹ́ tí wọ́n sì ń ṣìwàwù lọ́nà tí kò bá òfin mu. onídàájọ́ H.A. Nkajiwa ó wá ṣàlàyé wípé àwọn aráàlú gbọ́dọ̀ ní ìgboyà láti kojú àwọn ọlọ́pàá kí wọ́n sì rí dájú pé èyíkéyìí nínú àwọn ọlọ́pàá tó bá fẹ́ dá wọn dúró ó gbọ́dọ̀ ní orúkọ rẹ̀ láyà pẹ̀lú àmì ìdánimọ̀. ó ní àṣẹ tí ilé-ẹjọ́ pa yìí dá lórí olùpẹ̀jọ́ kan Maxwell Nwaifo tó ní ọlọ́pàá dáhùn dúró lọ́nà tí kò tọ́ láì ní aṣọ lọ́rùn pẹ̀lú orúkọ rẹ̀, ṣùgbọ́n ní kété tóun fẹ́ ya fídíò rẹ̀ ọlọ́pàá náà bẹ̀rẹ̀ ìjà tó sì fárígá. èyí ló bí ìgbésẹ̀ tí ọmọkùnrin Maxwell gbé tó fi wọ́ ọlọ́pàá náà lọ sí ilé-ẹjọ́ o. ilé-ẹjọ́ sì ti pa láṣẹ wípé kí iléeṣẹ́ ọlọ́pàá ó san owó gbàmábìínú 5 million naira àti 2 million naira owó pé wọ́n tẹ ẹ̀tọ́ aráàlú lójúmọ́lẹ̀ látàrí ìwà pálapàla tí wọ́n hù sí olùpẹ̀jọ́ ọ̀hún. látàrí ẹ̀sùn tí wọ́n fi kan iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa yìí ti mú kí iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà pa láṣẹ pé gbogbo aráàlú ní àṣẹ láti ya fídíò ọlọ́pàá tó bá wà lẹ́nu iṣẹ́ àbí èyíkéyìí tó bá ṣiṣẹ́ lọ́nà tí kò bá òfin mu káwọn lè bá tọwọ́ ọmọ wọn bọṣọ. omi ti dànù àgbẹ̀ sì tún fọ́ pẹ̀lú. àwọn ológun ti ìpínlẹ̀ Borno ti gbẹ̀mí àwọn agbébọn lẹ́yìn tí wọ́n pa olórí mẹ́ta àti ọmọ ẹ̀yìn tó lé ní 100 ní ìlú náà. àtúngbọ́ pé iléeṣẹ́ ológun Nàìjíríà tó ń gbógun ti ìwà ìgbésùmọ̀mí tí wọ́n pè ní Adinkai ti kéde wípé àwọn ti kọ ojú iná sí ikọ̀ Boko Haram ní ìpínlẹ̀ Borno táwọn sì ti pa wọ́n láìsí tàbí ṣùgbọ́n kankan. ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ológun Sani Uba ló fi ọ̀rọ̀ náà lélẹ̀ pẹ̀lú orúkọ àwọn olórí ikọ̀ agbébọn ọ̀hún. Sani Uba wá ṣàlàyé wípé àwọn olórí ikọ̀ agbébọn náà ni wọ́n lọ́wọ́ nínú ìkọlù àdó olóró tó búgbàmù ní ìlú Maiduguri láìpẹ́ yìí. ìwà ìjínigbé ti wá gbilẹ̀ ju bá a ṣe rò lọ lórílẹ̀‐èdè Nàìjíríà o. àwọn jàǹdùkú tún gba ọ́fíìsì àjọ tó ń ṣe ìwádìí nípa Cocoa Research Institute of Nigeria tó wà ní ìlú Ìbàdàn. níṣẹ́ làwọn jàǹdùkú wọ̀nyí tún jí àwọn 4 gbé lọ níbẹ̀. ohun tó ṣe ní láàánú jùlọ ni tí àlejò kan tó wá ṣàbẹ̀wò sí iléeṣẹ́ náà tóun náà wà lára àwọn tí wọ́n jí gbé o. kọ́lọ́run má má jẹ́ kára ìfẹsẹ̀ sí o. àmì agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Ayọ̀ládé Ọláyínká ló ṣàlàyé wípé ṣàdédé ni àwọn jàǹdùkú ọ̀hún dá wọn lọ́nà tí wọ́n sì jí wọn gbé lọ, ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ti gbìyànjú, wọ́n ti dóòlà ẹnìkan lára àwọn 4 ọ̀hún tẹ́ni náà sì wà lálàáfíà pẹ̀lú ara pípé. nínú ìwádìí ṣàfihàn wípé kọmíṣánná ọlọ́pàá Fẹ́mi Haruna ti paláṣẹ fún ẹ̀ka tó ń gbógun ti ìjínigbé anti-kidnapping unit pé kí wọ́n tara ṣàṣà kan lu igbó kí wọ́n sì ṣe àwárí gbogbo àwọn 3 tó kù pátápátá. ṣé gúlégúlé Sowore ò ti máa pọ̀ jù báyìí? àfàìmọ̀ kó má padà kan ìdí nínú iyọ̀. ohun tá a gbọ́ ni pé láìpẹ́ yìí ni Ọmọyẹlé Sowore sọ òkò ọ̀rọ̀ sí Sunday Igboho. ó ní oníjẹkújẹ ni Sunday àti pé atẹnujẹ ni wọ́n bá káàkiri tí wọ́n fi ń tẹ̀lé àwọn olóṣèlú. ó ní kò yẹ kó jẹ́ Sunday Igboho ló máa tún gbàbọ̀dè fún àwọn aráàlú rárá. ṣàdédé la rí fọ́nrán kan lórí ayélujára níbi tí Sowore ti ń fi ẹ̀sùn kan Igboho pé ohun tó ń ṣe lágbo òṣèlú kò ṣẹ̀yìn ọ̀nà àtijẹ àtimú lọ. ó ní Sunday Igboho ti bojú àwọn ọmọ Nàìjíríà jẹ́ o látàrí bó ṣe ń ṣe kúbẹ́kúbẹ́ lẹ́yìn àwọn olóṣèlú wa. ọ̀wọ́ náà sì ta sí Sunday Igboho létí tóun náà fi wá fèsì padà wípé ẹ̀tọ́ òun ni láti wá ojútùú sí ètò ààbò tó mẹ́hẹ nílẹ̀ Yorùbá àti láti ṣàtìlẹ́yìn fún ààrẹ Tinubu kó lè bá wọlé sáà kejì. ó tẹ̀síwájú pé bọ́mọ ẹni bá ṣe dáadáa ká wí o. ó ní ká mú tẹ̀gàn kúrò, ààrẹ Tinubu ń ṣe dáadáa. ó wá ṣàlàyé wípé òun ò ṣe kúbẹ́kúbẹ́ pẹ̀lú àwọn olóṣèlú, ojúṣe òun lòun ṣe, àti pé nígbà tóun wà láhàámọ́ òun kò rí Sowore àti àwọn tóun gbójúlé pé wọn yóò ṣagbátẹrù fún òun, àti pé ìgbà mélòó gan ni Sowore ṣagbátẹrù ìfẹ̀hónúhàn fún ìtúsílẹ̀ òun. Sunday Igboho tẹ̀síwájú pé kí Sowore tọwọ́ ọmọ rẹ̀ bọṣọ nítorí dúdú rẹ̀ tí náà ta pọ̀ jù lórí ayélujára. ó mà ṣe o, ọmọbìnrin àgùnbánirọ̀ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Victoria Abiyo tó jẹ́ ọ̀kan lára àwọn àgùnbánirọ̀ nípìnlẹ̀ Ògùn, ó ṣe alábàápàdé olólùfẹ́kùnrin kan ní ìpínlẹ̀ ọ̀hún lẹ́yìn tí obìnrin Abiyo sọ fún àfẹ́sọ́nà rẹ̀ pé òun lóyún, tí ọkùnrin náà sì fún ní owó pé kó lọ yọ oyún ọ̀hún. pẹ̀lú ìbẹ̀rùbojo ni Abiyo fi lọ yọ oyún náà tó sì padà ṣàkóbá fún un. ọ̀rọ̀ náà sì ti dé sétí gbọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn, wọ́n sì ti fi ìsìnkú òfin gbé arákùnrin náà tí wọn kò fi orúkọ rẹ̀ nílẹ̀ rárá. ọ̀kan lára àwọn akẹgbẹ́ rẹ̀ ló ṣàlàyé wípé ilé ìsìnkú kan tó wà ní òpópónà Kọ́bápẹ́ sí Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn
níbẹ̀ ni wọ́n lọ sin obìnrin náà sí o. Kẹ́lẹ́dùà kó máa ṣàánú wa o. Iléeṣẹ́ ọlọ́pàá wá ṣàlàyé wípé àwọn ti fi ṣìkún òfin gbé ọ̀kan lára àwọn ọ̀gá àgbà tó ṣagbátẹrù àgùnbánirọ̀ ní ìpínlẹ̀ Ògùn Abbas Lalekan láti wá wí tẹnu rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Mínísítà fọ́rọ̀ epo rọ̀bì ti sọ̀rọ̀ lórí àwọn tí wọ́n nílò epo rọ̀bì lórílẹ̀‐èdè wọn. Bí gbogbo àgbáyé bá nílò epo rọ̀bì, orílẹ̀‐èdè Nàìjíríà ti ṣetán láti pèsè rẹ̀ fún wọn. Mohammed Idris Malagi ló sọ̀rọ̀ náà jáde. Ó tẹ̀síwájú pé orílẹ̀‐èdè Nàìjíríà ti ṣetán láti pèsè epo rọ̀bì fún àwọn orílẹ̀‐èdè tó bá nílò rẹ̀ báyìí. A sì gbìyànjú pé àwùjọ àgbáyé rí epo rà sí láti orílẹ̀‐èdè Nàìjíríà lọ sí orílẹ̀‐èdè mìíràn tó bá ń kojú ìṣòro epo rọ̀bì. Ọ̀rọ̀ di bó lọ yá mi láàrin Peter Obi àti àwọn ẹgbẹ́ alátakò lórílẹ̀‐èdè Nàìjíríà. Láìpẹ́ yìí ni gbogbo àwọn olóṣèlú fi èròǹgbà wọn hàn láti du ipò gómìnà àbí ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà, ṣùgbọ́n bí àwọn ẹgbẹ́ kan ti ń bu ẹnu àtẹ́lu Peter Obi jẹ́ ohun tí kò yé wa rárá o. Àmọ́ ṣá, Peter Obi ti jáde síta báyìí ó ní kò sẹ́ni tó lè dí òun lọ́wọ́ láti gbégbá ìdìbò níbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí ojú òfurufú tó gba yẹ́fò láì fapákanra wọn rárá. Ó dàbẹ̀ ni wípé Wàsíù Àyìndé ti yó ó sì tún wá bẹ́kùnbẹ́kùn káàkiri. Lẹ́yìn náà ti gbọ́ ọ̀rọ̀ tí K1 Wàsíù Àyìndé gbọ́ láwọn tún sọ. Ohun tá a gbọ́ ni pé Wàsíù kéde iye owó tuntun tí yóò máa gbà fún òde àgbéléwò. Ó ní ẹnikẹ́ni tó bá fẹ́ gbádùn orin àti ìlú ní láti san 3 mílíọ̀nù náírà owó tíkẹ́ẹ̀tì tí yóò fi wọlé síbi ìpàdé ọ̀hún. Ó tẹ̀síwájú pé ìpàdé náà yóò wáyé ní ọjọ́ kejì ìtúnu àwẹ̀ 21st of March ọdún tí a wà yìí. Ó ní òun ti kúrò ní ẹlẹ́gbẹ́ ó ní ẹni tó bá fẹ́ gbádùn eré kẹlẹ́lẹ́ gbọ́dọ̀ ní 3 mílíọ̀nù náírà owó tíkẹ́ẹ̀tì rẹ̀ lọ́wọ́ láìsí tàbí ṣùgbọ́n kankan rárá. Àmọ́ ṣá, àwọn aráàlú tí ń bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ náà wọ́n ní ṣé oṣù kan ni Wàsíù fẹ́ fi kọrin ni àbí ọdún kan tó fi wá dológun 3 mílíọ̀nù náírà owó ìwọlé. Wọ́n ní ó dàbí ẹni pé Wàsíù Àyìndé ti yó ó sì máa wá bẹ́kùnbẹ́kùn káàkiri. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Trace TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Àzá ló ń jábọ̀ rìn sí ìgbọ̀nyín. Ire o.